gbé. ẹ sàrájì. Owó kan ti pírísì ẹjọ́ gbé. Ó wá tẹ̀lé ó dẹ̀ tí kò ṣe bí kíni. Ẹ̀yin tí ẹ máa ń ṣẹ́rí ṣe kọ́kọ́. níbi tí wàá wò kì í ríyàn òfin. Tá a bá rí ọmọ ọdún méjì tó bá ju àlọ́ bàbá la máa ń pè. Ẹ̀yin lè máa ń ka bàbá kún pé kíní kan. Àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o. Àmọ̀ yẹn. Mo láìkì pàṣọ ni mi ń ṣe kíni. Mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe pàṣọ bàbá fẹ́ máa wú sí mi. Faraba ojú pàṣọ mo ti sọ èmi àti pàṣọ jọ wà ní o. Jọ láti 32 years 1993 ni mo ti wà pẹ̀lú pàṣọ. O ò lè máa fi kó pàṣọ máa ẹ̀ ń tà mí o. Ìwọ tó bá jẹ́ sẹ́ẹ̀tì tó bá dára sí mi. Ojú pàṣọ mo ti ń sọ yìí. Mò ń pọ́ pàṣọ mi ìgbègbè lẹ́yìn pàṣọ mi ìlú lẹ́yìn pàṣọ. Àwa lákùnrin ní ìlú ti wà ní. Ẹ tó bá fàyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Pàṣọ jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́. Èmi ló jiyàn pé Pàṣọ ṣe bàbá ẹ̀ tí a máa take care for granted. Pẹ̀lẹ́ lákọ ó lábo àjọ ń ṣe náà ni. Bàbá rẹ ní tẹ́ẹ̀rì yẹn olóhùn sọ́kọ́ àgùntàn. ọ̀gá mi. Orin gbẹ́tọ̀. Ọ̀gá mi. Gbẹ́tọ̀ jókòó tí bàbá rẹ̀ gbẹ́tọ̀. Gbẹ́tọ̀ mo jókòó tí bàbá rẹ̀. Ọ̀gá mi. Ẹ wo mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo àgbáyé. Ẹ̀yin bloggers ẹ bá mi share fídíò yìí. Ó ń pọn mí lóminú ẹ bá mi share. Orúkọ mi ni Pariolodo. Mo ti yé yín ẹ bá mi share ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí fídíò yìí kó káàkiri àti Pasuma fans club àti currency fans club kí fídíò yìí kó dọ́dọ̀ òru wọn. Yorùbá ló bọ̀ wọ́n ní nǹkan mẹ́ta ló máa ń gùn yàn. Ìkíní á ní owó máa ń gùn yàn. Ògùn gùnà agbára dẹ̀ máa ń gùnà. Àbúrò mi jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀ kí ló ń gùn wọn náà? Mo fẹ́ béèrè kí ló ń gùn ẹ̀ kó sọ fáwọn tiẹ̀ tó bá lè sọ fún wọn wọn á lè mọ̀ bọ́ ṣe máa rọ̀ ẹ́ lọ́kàn tó ń gùn ẹ̀. Nǹkan tẹ́mi kàn rí kó ń gùn ẹ̀ ìgbéraga ni. Ìgbéraga dẹ̀ máa ń gbéyàn lulẹ̀ tó bá gbéyàn lulẹ̀ kò ń gbéyàn dìde o. Aláìtàlá sọ́mọ́ bí láìla mo mọ̀ ẹ́ dáadáa àdẹ̀jọ́ mọ́ra. Mo ti sọ̀rọ̀ kan rí lórí awuyewuye rí tó lọ kọ́mẹ̀ntì fẹ́yàn kan wípé èmi tó yẹ pé kí n parí ọ̀rọ̀ pé mo lọ sọ̀rọ̀ sí ẹ̀ mo sọ̀rọ̀ sí ẹ̀ má sọ̀rọ̀ sí àgbàlagbà ni mí èmi ò ṣe bọ̀dá ẹ̀ bàbá lè mi jẹ́ Taye kọ́rẹ́sì bàbá ni mo jẹ́ fún ẹ àti rán mu gángan ó ṣẹ̀yìn kan kò ṣẹ̀yìn kan náà tèmi náà tó ń gbọ́ mi ìfẹ́ máa sọ sítórì púpọ̀ pé mo tẹ̀lé Paso wá bí lẹ́yìn tí ń bàdàn 93 táwa yìí ní ṣe ìtẹ kí má mú yẹn kó Ọlọ́run ti gbógo ẹ fún ẹ Ọlọ́run dẹ̀ ṣe fún ẹ o tún bímọ lálùbáríkà òbí ọ̀nà rẹ wò Ọlọ́run ṣe fún ẹ ìwọ náà tún jẹun níjọba Ọlọ́run ṣe fún ẹ jẹun ní fújì kí ló ṣe é tó ṣe báyìí tọmọ sàásù yẹn là ń sọ pé kí ló dé tó ń ṣe gbogbo báyìí àtàmọ̀ pé yẹn pé ìbílà ṣe ọtí wọ́n gbọ́ kí ló dé tó ń ṣe ìgbéraga gbọ́ngàn tó lọ láàrin àti òwò àti Paso táwọn gbàdúrà kó tán kẹwàá ní bàbá àtọmọ everything might go on like that tó àwọn ọ̀nà pé ta ló fẹ́ pè yín papọ̀ báwo ló ti fẹ́ lọ lé ẹ̀ báwo ló ti fẹ́ lọ bẹ́ẹ̀ ni à ń wò àti ìmọ̀ tó fẹ́ jáde tán fún yẹn mo wá wo iṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ wa lọ pàdé nílé Olúwa ṣe ti lọ gbàdúrà Kàábà ẹ pàdé ní kílẹ̀ tí pé Mẹ́kà ní múra lẹ ti pàdé gbogbo nǹkan tó ń nù lẹ̀ kó yẹ kí nǹkan ẹ rá sí múra àwọn alátúnṣe tí wọ́n lọ́pọlọ wọ́n wá mú ẹwà bá Paso nínú rúùmù bíi tí Paso wà mo rí Ọlámilékan Gàjí mo rí bẹ́ẹ̀ tẹ̀ máa ń orúkọ àwọn tó kù wọ́n wá mú ẹwà àwọn fáìsì ẹ̀dẹ̀ ni àwọn Ọlámilékan Gàjí ẹ̀ ti jọ wà tipẹ́ àtàyè Ìjẹ̀bú Òde mú wọn àwọn amú ẹwà kí gbogbo wọn lè tán bẹ̀ ibẹ̀ yẹn kó dẹ́ẹ̀tì tí ó sì pé bóyá ṣe ń pèrò jọ kò sí tó pọ̀ jù fún ẹ bó ṣe wọlé yẹn kó kàn kúnlẹ̀ kó ìkáwọ́ sókè kó kúnlẹ̀ bàbá mi ọ̀gá mi olúwa mi ohun tó lọ ẹ̀jẹ̀ kó tẹ̀ má bínú ẹ̀jẹ̀ ká gbàgbé ẹ̀yin Pasuma fans club ẹ̀ má bínú ẹ̀yin fans mi náà má bínú gbogbo ẹ̀ lólùfẹ́ wa èmi àti bàbá ọmọ àti bàbá ti jà ó ti parí ẹ̀ ní ó ti tán ẹ̀ má bínú jẹ́ kó lọ kó dẹ̀ gbó lẹ́sẹ̀ sókun náà di ẹ̀mú ó ti tán wà á débẹ̀ tó lọ ń rojọ́ sọ story láti kíní kan years tẹ́ ti jọ wà rí wà ti Paso ti jọ wà ti pẹ́ òṣè òlùlù lẹ́yìn Paso ògbérin lẹ́yìn Paso kí ni gbogbo yẹn ta ló tún béèrè gbogbo yẹn lọ́wọ́ tó dán ìgbéraga ni gbogbo tó ń ṣe yẹn ìgbéraga ń da ẹ̀ láàmú gidi o ò dẹ̀rẹ́ yàn bẹ́ẹ̀ sọ tọrọ I'm telling you the truth tó bá wọn anybody kó sọ àgbàlagbà lèmi àwa máa sọ fàtì ọ̀rọ̀ fún ẹ tó rà láìkì ẹ
Táyé I like you ṣùgbọ́n o ti ń jẹ́ kí n máa dislike pẹ̀lú àwọn pátánì ìgbéraga kí ló ṣe ẹ̀ ló ń gbíjú ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ kò sí tọ́lọ́ lè ṣe fún ẹ máa wò pọ́ lọ́run ló ṣe kó cool down kí ló ní tẹ̀dá kan ò tí ì ní rí kí ló ṣe ẹnìkan ò tí ì ṣe rí ó dé farabalẹ̀ nígbà tí Paso tó ṣe Wasiu Ayinde gbogbo alárí inú kíṣìn ni Wasiu Ayinde tó lọ ń dọ̀bálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ sí Paso pé ó ṣe máa lọ dọ̀bálẹ̀ fún ẹ̀bọ̀ tó mọ̀ wípé àgbà ń jẹ́ ó tó bẹ́ẹ̀ kó ń lọ dọ̀bálẹ̀ fún ó dẹ̀ fagbà fún ó dọ̀bálẹ̀ fún ṣé wò rí yẹn ni ẹ̀rù àti wá dọ̀bálẹ̀ fún Paso wá ń ṣe bákan fún ṣé Paso kéré sí wọ ni tó kéré sẹ́ni tó lè dọ̀bálẹ̀ fún àbúrò àwọn àbúrò tó wà lẹ́yìn ẹ̀ ni Táyé ìgbéraga ìlọgbé ilẹ̀ ẹ̀wù burúkú ni o aṣọ burúkú ni máa ń tẹ̀nà láwùjọ ni o ní múra nílé Olúwa tẹ lọ gbàdúrà tó yẹ kí gbogbo ẹ̀tọ́ dé pé lẹ́yìn pé àwa táwọn wò yín lé táwọn rí bọ́ ṣe ń ṣe yẹn tẹ bá máa dé báyìí kankan lọ fọ́ọ̀mù ṣóun bá dàn pé ó yá bàbá àtọ wọn ìyá ìjà ti parí kẹ la ṣó mọ́lẹ̀ kẹ tún ṣe ṣó lẹ́kọ̀ọ́ kí gbogbo ẹ̀ ó yá kí wọ́n náà wà wò ṣe máa wà ó o tún máa dà tó bí ni ìwélé tó ń ṣe tó ń create enemy fúnra ẹ̀ ó kàn create ọ̀tá fúnra ẹ̀ ìgbéraga ni lọ́jà ọ̀bẹ o ẹ bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ bá sọ̀rọ̀ ìgbéraga ẹ̀wù tí ò dání lọ́bọ̀ọ́lẹ̀ má máa ga apá fún àwọn tó bá ju ẹ lọ ló ti yẹ má máa ga apá o ló ti yẹ àwa lẹ́ẹ̀kẹ́ la ṣe ń bẹ́ẹ̀ sọ lọ́bẹ̀ ìwù burúkú ilẹ̀ kò dáa àtúnlọ́ ṣe gbélé ní múra ṣáì àwòsùgbélà. ọwọ́ àlùbáríkà kan tẹ̀síbà mi masha Allah tẹ̀síbà wúrìdì tẹ̀síbà sufi tẹ̀síbà ṣe Ibrahim ṣiṣẹ́ òtìjà ní sọ́dọ̀láàni dọ́láàni olùgbàyè méjì ṣáàlá mísà. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Mo ń bẹ̀ yìí. Stick to Orokilawa TV. You will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed. And keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.